Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé ní. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Ó jẹ́ ayọ̀ mi láti wà lórí ètò yìí ní àkókò yìí. Ẹ ṣé fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ́tí sí wa. Ó jẹ́ ìbùkún láti tún lè wàásù ọ̀rọ̀ Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún òmìnira tí à ń gbádùn, tí ó fi jẹ́ pé a lè wàásù ọ̀rọ̀ rẹ̀ ní gbangba. Mo fẹ́ gbàgbọ́ pé ẹ ti mú Bíbélì yín sí tòsí. Ẹ jẹ́ a ṣí sí ìwé Jòhánù kìíní orí 5. Jòhánù kìíní orí 5. Wọ́n ka ẹsẹ̀ 3 péré. Ẹsẹ̀ 11, 12 àti 13. Jòhánù kìíní orí 5, ẹsẹ̀ 11, 12 àti 13. Bíbélì wí fún wa ní Jòhánù kìíní orí 5, ẹsẹ̀ 11 pé ẹ̀yin náà sì rí èyí pé Ọlọ́run fún wa ní ìyè àìnípẹ̀kun. Ìyè yìí sì ń bẹ nínú ọmọ rẹ̀. Ẹni tí ó bá ní ọmọ ó ní ìyè, ẹni tí kò bá sì ní ọmọ Ọlọ́run kò ní ìyè. Ẹsẹ̀ 13 wá sọ pé nǹkan wọ̀nyí ni mo kọ̀wé rẹ̀ sí yín, àní sí ẹ̀yin tí ó gba orúkọ ọmọ Ọlọ́run gbọ́, kí ẹ̀yin kí ó lè mọ̀, ẹ gbọ́ gbólóhùn yẹn, kí ẹ̀yin kí ó lè mọ̀ pé ẹ̀yin ní ìyè àìnípẹ̀kun, àní fún ẹ̀yin tí ó gba orúkọ ọmọ Ọlọ́run gbọ́. Mo fẹ́ fi gbólóhùn kí ẹ̀yin kí ó lè mọ̀ yìí kọ́ wa láti inú ọ̀rọ̀ Ọlọ́run àwọn nǹkan tí a mọ̀ tí a bá ti jẹ́ ọmọ Ọlọ́run. Àwọn nǹkan tí a mọ̀ tí a bá ti jẹ́ ọmọ Ọlọ́run. Things we know as children of God. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, àwọn nǹkan tá a ṣe kí ni o tí a mọ̀. Ṣé a lè tẹrí wa ba láti gbàdúrà? Ẹ ṣé Ọlọ́run bàbá wa fún àkókò yìí àti gbogbo ọkàn tí wọ́n ti wá láti tẹ́tí sí ọ̀rọ̀ yín. Mo gbàdúrà Ọlọ́run alágbára pé kí ọ̀rọ̀ yín kí ó lè ní ipa rere nínú ayé wa, pé kí ó lè ran ayé ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́, pé kí orúkọ Olúwa kó di gbígbéga, pé kí ayé wa kó má ṣe rí bákan náà mọ́, pé kí ọ̀rọ̀ yìí kó lè ràn wá lọ́wọ́. Mo gbàdúrà pé kí ẹ lò mí fún ògo yín nìkan, kí òtítọ́ ọ̀rọ̀ yìí kí ó lè wá bí ó ṣe yẹ kó wá, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àwọn nǹkan tí a mọ̀ torí pé a jẹ́ ọmọ Ọlọ́run. Bíbélì sọ pé nǹkan wọ̀nyí ni mo kọ sí ẹ̀yin tí ó ti kí ni o, tí ó gba orúkọ ọmọ Ọlọ́run gbọ́, kí ẹ̀yin kí ó lè mọ̀, kí ẹ̀yin kí ó lè mọ̀ pé ẹ̀yin ní ìyè àìnípẹ̀kun. Nǹkan àkọ́kọ́ ni pé tí a bá ti gbàgbọ́, nǹkan àkọ́kọ́ tá a lè mọ̀ ni pé a ní ìyè àìnípẹ̀kun. A lè mọ̀ pé a ní ìyè àìnípẹ̀kun. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a lè mọ̀. Kí ni ìyè àìnípẹ̀kun? Bíbélì fi àwọn nǹkan múlẹ̀ nípa ìyè àìnípẹ̀kun fún wa. Nǹkan àkọ́kọ́ tó fi múlẹ̀ nípa ẹ̀ náà ni pé ẹ̀bùn ọ̀fẹ́ ni. Bíbélì sọ pé nítorí ikú ní èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ní ìyè tí kò ní pẹ̀kun nínú Kristi Jésù Olúwa wa. Kí la mọ̀? Lákọ̀ọ́kọ́, òun náà ni pé ìyè àìnípẹ̀kun jẹ́ ẹ̀bùn ọ̀fẹ́. Nǹkan kejì tá a mọ̀ nípa rẹ̀ náà ni pé àìnípẹ̀kun ni. Ó túmọ̀ sí pé ó wà títí ayérayé láì ṣe pé ó lópin. Títí láéláé ló wà. Bíbélì fi yé wa pé ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ní ìyè tí kò nípẹ̀kun. Ọlọ́run ò bá ti pè é ní ìyè tó nípẹ̀kun tó bá jẹ́ pé ìyè tó nípẹ̀kun ni. Ṣùgbọ́n mọ̀ fi yé wa, ó sọ gbangba pé àìnípẹ̀kun ni. Ìyá mọ̀ pé Bíbélì tún fi yé wa pé ó tún jẹ́ ẹ̀bùn ọ̀fẹ́. Bíbélì sì fi yé wa pé ó túmọ̀ sí pé kì í ṣe ń tá a lè ṣiṣẹ́ gbà, kì í ṣe nǹkan tá a lè sanwó fún. Nípasẹ̀ ẹnìkan péré ló sì tún máa ń wá, nípasẹ̀ Jésù Kristi. Àwa fi yé wa pé ìyè àìnípẹ̀kun yìí tó jẹ́ ẹ̀bùn ọ̀fẹ́ yìí, tó yẹ pé ó wà títí láéláé yìí, a lè mọ̀ pa ni. Kí ẹ̀yin kí ó lè mọ̀
pé ní ìyà nípẹ̀kun. Ǹjẹ́ ìwọ ti ní ìyà nípẹ̀kun bí? Ṣé ìyẹn lè mọ̀? Bí ẹni sọ pé a lè mọ̀. Tí wò bá tí ní ìyà nípẹ̀kun, ó túmọ̀ sí pé ò tí gba ọmọ Ọlọ́run gbọ́. Ẹni tó bá ti gba ọmọ Ọlọ́run gbọ́, ohun tí ó máa ní náà ní kí ni o? Ìyà nípẹ̀kun. Ó túmọ̀ sí pé bóyá o sì ń gba iṣẹ́ rere rẹ gbọ́. Ó túmọ̀ sí pé bóyá o sì ń gba òfin mẹ́wàá gbọ́. Ó túmọ̀ sí pé o tún gba iṣẹ́ ìsìn rẹ gbọ́ nù. Ó túmọ̀ sí pé ìfèdèfọ̀ rẹ ló sì gbàgbọ́. O tí ì gba ọmọ Ọlọ́run gbọ́. Torí pé Bíbélì sọ pé nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. Yẹ́ ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kí ó má bàa ṣègbè ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Ìyè Ọlọ́run ní ìyè àìnípẹ̀kun, ẹ̀bùn ọ̀fẹ́ sì ni. Ìyè Ọlọ́run ní ìyè àìnípẹ̀kun fún èmi àti yín. Ìyè Ọlọ́run ní ìyè àìnípẹ̀kun tí ó yẹ pé ó wà títí láéláé fún wa. A lè mọ̀. Ohun tí a mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ni pé nǹkan àkọ́kọ́ tí a mọ̀ náà ni pé a ní ìyè àìnípẹ̀kun. Nǹkan kejì tí a lè mọ̀, òun náà ni Kọ́ríńtì kejì orí 4 wà ní ó wà. Kọ́ríńtì kejì orí 4 ní ẹsẹ̀ 14 rẹ̀. Kọ́ríńtì kejì orí 4 ẹsẹ̀ 14. Bíbélì fi nǹkan kan yé wa tí a tún lè mọ̀. Ẹ gbọ́, ìlà kìíní ló kọ́ sọ pé àwa mọ̀ pé ẹni tí ó jí Jésù Olúwa dìde yóò sì jí wa dìde pẹ̀lú nípa Jésù, yóò sì mú wa wá iwájú rẹ̀ pẹ̀lú yín. Kí ni nǹkan kejì tá a tún mọ̀ lẹ́yìn pé a mọ̀ pé a ní ìyè àìnípẹ̀kun? Òun náà ni pé a mọ̀ pé a ó jíǹde níjọ́ kan. Ṣé rí, a ò lè wà láyé títí láéláé. Nǹkan kan wà tí a ń pè ní àjíǹde kúrò nínú òkú. Kì í ṣe láti di àkúdàáyà o. A ti fi lélẹ̀ fún ènìyàn láti kú lẹ́ẹ̀kan. Lẹ́yìn èyí kọ́, Bíbélì sọ pé ìdájọ́. Ṣùgbọ́n fún àwọn tí a sùn, fún àwọn tó bá sùn nínú Kristi, ohun tó dájú ni pé ní ìjọ́ kan wọn ó jíǹde. Olórin yẹn sọ pé a ó pa mí lára dà, a ó dè mí ládé ògo, a ó sì gbé mi níyàwó nílé ògo lọ́dọ̀ bàbá. Ìtọ́ sọ fún wa náà ni pé èmi tí mo wà níyìn, gbogbo nǹkan ni ò dájú fún mi, ṣùgbọ́n lẹ́yìn pé mo ní ìyè àìnípẹ̀kun, mo tún ní ìdánilójú àjíǹde. Wípé ní ọjọ́ kan wọ́n kúrò nínú ayé yìí. Ṣùgbọ́n nígbà tí ìpè bá dún, wọ́n ṣe kí ni o? A gbé mi dìde. Bóyá àwọn tiẹ̀ ti mọ ẹnìkan tó nífẹ̀ẹ́ púpọ̀ tó pàdánù. Àwọn aláwọ̀ funfun wọ́n á máa ṣèsìn ìrántí fún ọmọ ike. Àwọn elédè Yorùbá kì í ṣerú ẹ̀. Ìwọ́n mú ka nípa ọkùnrin kan tí mo mọ̀ dáadáa láìpẹ́ yìí, tí ó jẹ́ pé láti inú oyún ni wọ́n ti mọ̀ pé ó rẹ ọmọ yẹn díẹ̀, wípé kò sì ní ìrètí pé ó lè yè. Ṣùgbọ́n nígbà tí wọ́n bí nínú oṣù kẹsàn-án ọdún yìí, ọmọdébìnrin náà ó lò wákàtí 2 pẹ̀lú wọn. Bàbá àti ìyá rẹ̀ wọ́n kọ sínú ẹ̀rọ ayélujára wípé àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn ní oṣù 9 láti wà pẹ̀lú ọmọ náà, tọmọ náà fi wà pẹ̀lú àwọn, àti wákàtí 2 tó lò lórí ilẹ̀ tí àwọn ẹ̀gbọ́n rẹ̀ fi gbé, tí àwọn àbúrò rẹ̀ fi gbé. Gbọ́n wọ́n wá sọ tí ó ga jù, tí ó dùn jù láti gbọ́, òun náà ni pé láìpẹ́ àwọn ò ní ayérayé láti lò pẹ̀lú ọmọ náà. Torí pé àwọn mọ̀ pé nígbà tí àwọn náà bá kúrò níhìn, àwọn ní ìdánilójú pé a ó jí àwọn dìde. Nítorí pé Jésù jí dìde, àwa náà ṣe kíni o? A ó jí dìde. Ṣé orí tí wọ́n bá ti lólùgbàlà tí ò jí dìde, ò lè jí dìde o. Ṣùgbọ́n tó bá ti ní olùgbàlà tó jí dìde, tí í ṣe Jésù olùgbàlà, wẹ̀sẹ̀ bẹ́ẹ̀ yẹn lẹ́ẹ̀kan sí pé àwa mọ̀ pé ẹni tí ó jí Jésù Olúwa dìde yóò sì jí wa dìde pẹ̀lú nípa Jésù. Nípasẹ̀ ta ni ó fi gbé wa dìde o? Nípasẹ̀ Jésù, kìí ṣe nípasẹ̀ iṣẹ́ rere wa, kìí ṣe nípasẹ̀ iṣẹ́ ìsìn wa, kìí ṣe nípasẹ̀ ìfèrèfọ́ wa, kìí ṣe nípasẹ̀ àdúrà wa o. Yóò jí wa dìde nítorí pé a ti gbọ̀n pé Jésù jí dìde. Yóò ní ìjẹ́wọ́ gbàgbọ́ bẹ́ẹ̀ wípé ikú Jésù nítorí rẹ ni, sísin Jésù nítorí rẹ ni, ìwọ gbogbo rẹ lọ, wípé àjíǹde Jésù nítorí rẹ ni. Torí pé àjíǹde Jésù yẹn
ó ní ìrètí èmi yín. Àwa mọ̀ pé a ní ìyè àìnípẹ̀kun tá a bá ti gba Jésù gbọ́, kẹ́nikẹ́ni tó bá gbàgbọ́ kó má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Àwa mọ̀ pé a ó jíǹde pẹ̀lú rẹ̀. Kí ni àwa tún mọ̀? Àwa mọ̀ pé a ní ilé lọ́run. Kọ́ríńtì kejì orí 5. Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ kìíní ó fi nǹkan tá a tún mọ̀ hàn wá. Tí mi bá ń gbọ́ níyànjú ní ọ̀sọ̀ọ̀sẹ̀ pé gba Jésù, torí tá a mọ̀ ó dára kó jẹ́ tiwa ó pọ̀, ó ní mo fi ń sọ bẹ́ẹ̀. Torí pé ìfọ̀kànbalẹ̀ ohun tá a mọ̀ yìí yóò jẹ́ kó o lè láyé ayé já pẹ̀lú ìrètí tó dájú. Kọ́ríńtì kejì orí 5 Bíbélì sọ ní ẹsẹ̀ kìíní pé nítorí àwa mọ̀ pé bí ilé àgọ́ wa tí ayé yìí bá wó, àwa ní ilé kan láti ọ̀dọ̀ Ọlọ́run, ilé tí a kò fi ọwọ́ kọ́, ti ayérayé nínú àwọn ọ̀run. Mo fẹ́ báyìí tí ẹ ti dàgbà tàbí tí àwọn oníṣègùn òyìnbó ti sọ fún yín pé àìsàn yìí kò ṣeé wò. Bóyá ẹ sì ti gbàdúrà sí tọ́lọ́run náà sọ pé òun ò ní mú kúrò. Ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ lákòókò yìí. Ẹ jẹ́ pé bóyá wọ́n ti dájọ́ kú fún yín pé ó kóṣù báyìí, ọjọ́ báyìí lẹ́ ó lò. Ẹ jẹ́ pé ẹ mọ̀ pé ẹ lómi lára dáadáa tẹ́lẹ̀, ṣùgbọ́n gbogbo omi ara ọ̀hún náà ló ti lọ tán, tó yẹ pé bẹ́ẹ̀ ló dàbí ẹni pé ẹ̀ ń rù sí nítorí àìsàn yìí. Jẹ́ kí n fi tí o nílò láti mọ̀ hàn wípé bí àgọ́ wa tí ayé yìí bá wó, àwa ní ilé kan láti ọ̀dọ̀ Ọlọ́run, ilé tí a kò fi ọwọ́ kọ́. Àgọ́ ara yìí yóò ṣe kí ni? Yóò wó. Ṣé ẹ rí láti ìpìlẹ̀ṣẹ̀ láti sọ fún wa pé erùpẹ̀ ní ìwọ sì padà di kí ni o? Erùpẹ̀. Tí àgọ́ ara yìí ó sì ń yín jẹ, bóyá nítorí jẹjẹrẹ, bóyá nítorí àìsàn kan tàbí òmíràn, jẹ́ kí n fún ọ ní ìrètí tó dájú pé àgọ́ ara ilé wó lóòótọ́. Ilé ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. Ilé tó jẹ́ pé a kò fi ọwọ́ kọ́. Ilé yìí kì í ṣe ilé tí ó lè wó, ilé ayérayé ni. Ilé yìí kì í ṣe ilé ìbànújẹ́, ilé ayọ̀ ni. Ẹ gbọ́ olórin yẹn máa ń kọ pé Jerusalem tọ̀run, ilé mi, ìlú mi, ilé tí n bá kú ẹkún ìbùkún ni. Ìjọba náà ní ìdánilójú yẹn pé o ní ilé lọ́run bí? Ó ní oníwàásù, ṣé pé a lè mọ̀? A lè mọ̀. Bíbélì wípé àwa mọ̀ wípé bóyá ìlera ó ti ba ilé wa ti bí ìjẹ́. Ẹ̀yin kan wà tẹ́ pé ẹ̀ṣẹ̀ ló ba ilé ìjẹ́ tí òjò gbọ́ mọ́. Ẹ̀yin kan wà tẹ́ pé oríṣiríṣi nǹkan ló ba ilé ti bí ìjẹ́. Bẹ́ẹ̀ ṣe ń dàgbà, ilé náà ń lọ lẹ̀, àti gbọ́wọ́ ti di iṣẹ́, àti gbẹ́sẹ̀ ti di iṣẹ́, àti sọ̀rọ̀ kó jágere ó ti di iṣẹ́. Tí ilé wa bí ìbá wó, a ní ilé tí a ò fọwọ́ kọ́ tó jẹ́ ilé ayérayé. Ilé ayérayé yìí ní ilé tó jẹ́ pé a ti mọ̀ pọ́dọ̀ Ọlọ́run ló wà. Ǹjẹ́ mọ̀ àwa tá a mọ̀ bẹ́ẹ̀? Àwa tá a ti ní Jésù lólùgbàlà ni. Àwa tá a ti gba Jésù ọmọ Ọlọ́run. Ipe nítorí wa la ṣe pa, la ṣe sín, ló ṣe jí dìde. Àwa mọ̀ wípé ohunkóhun tá a bá là kọjá tí ilé wa ti bí ìbá wó, ilé gidi ń bẹ. Èyí tí a ò fọwọ́ kọ́. Èyí tó yẹ pé Ọlọ́run fúnra rẹ̀ ló pèsè rẹ̀ sílẹ̀ fún wa. Àwa mọ̀. Kí ni àwa mọ̀? Pa ní ìyè àìnípẹ̀kun. Kí ni àwa mọ̀? Pé a ó jí wa dìde. Kí ni àwa mọ̀? Pé a ní ilé ní ọ̀run. Kí ni àwa mọ̀?
wípé Jésù ń padà bọ̀. Jòhánù kìíní orí kẹta. Jòhánù kìíní orí kẹta. Ẹsẹ̀ kìíní àti kejì sọ pé ẹ wo orí ìfẹ́ tí baba fẹ́ wa, tí a fi ń pè wá ní ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni àṣà jẹ́ kí ni a jẹ́ o ọmọ Ọlọ́run. Àwa táwa jẹ́ ọmọ Ọlọ́run yẹn, nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá, nítorí pé kò mọ̀ Ọlọ́run, torí náà wọn ò mọ̀ wá. Ó wá ní olùfẹ́ ọmọ Ọlọ́run lé àwa ṣe nísinsìnyí. Ìgbà wo la jẹ́ ọmọ Ọlọ́run o? Nísinsìnyí. Bí àwa a kò sì tí ì rí ìfihàn bí àwa ò ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, àwa mọ̀ kí la mọ̀ pé Jésù ṣe kí ni o yóò farahàn. Ẹ wá wo àǹfààní pé Jésù farahàn, àwọn dàbí rẹ̀ nítorí àwọn ò rí àní bí òun ti rí. Kí ni a tún mọ̀ o? Wípé bó pẹ́ bóyá Jésù ṣe kí ni o yóò farahàn. Àwọn pa níyà ní pẹ́kun, àwọn pa ó jí wa dìde, àwọn pé bí ilé wa bí bá wó, a ní ilé lọ́run abẹ́ẹ̀kọ́, ṣùgbọ́n tá a tún mọ̀ ní pé Jésù ó farahàn. Wípé Jésù yìí ó ń padà bọ̀ láìpẹ́. Jésù náà yìí ó ń padà bọ̀ yóò farahàn láti ṣe kí ni, láti mú wa dàbí ti òun gangan. Ohun tá ò jẹ́ ní ìsìn kò tí ì farahàn. Àwọn tá a jẹ́ ọmọ Ọlọ́run yẹn, a ó dàbí rẹ̀, nítorí àwa náà ó rí bóun gangan ṣe kí ni o, bóun ni ó ṣe rí. Ká ní Jésù ọmọ aládé wúrà, ó túmọ̀ sí pé mi náà ó ládé wúrà. Ta ni Jésù ọmọ aládé ògo, ó túmọ̀ sí pé nígbà tó ń bá farahàn, èmi náà ó ṣe kí ni o, èmi náà ó ládé ògo. Ta ni Jésù ọba àìdíbàjẹ́, ó túmọ̀ sí pé èmi náà wọ́n di àìdíbàjẹ́. Ta ni Jésù ọba ayérayé, ó túmọ̀ sí pé èmi náà yóò di ẹni ayérayé. Ó jẹ́ gba Jésù Kristi torí yóò farahàn. Nígbà tó bá sì farahàn, èmi ní ìdánilójú pé wọ́n dàbí rẹ̀. Ṣé ìwọ náà ní ìdánilójú bẹ́ẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá gbọ́ nípa ìfarahàn Jésù a máa bẹ̀rù. Tẹ́mi bá gbọ́ nípa ìfarahàn Jésù, ayọ̀ mi máa kún ni. Torí pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láyé yìí yóò dópin. Ìbànújẹ́ àti òṣì, àdánù ohun gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ó tán. Tá a bá ti rí Jésù, àwa mọ̀ pa ó rí. Nígbà tá a bá sì rí yẹn, torí pé yóò farahàn, a ó wà dàbí rẹ̀. Àwa náà bára ìdìbàjẹ́ sọnù, àwa náà dẹni ayérayé, àwa náà di ológo jùlọ, torí pé a ó dàbí rẹ̀. Àárò gangan bó ti rí. Ní ìparí, mo fẹ́ kọ́ wa ní nǹkan kan sí i. Kọ́ríńtì kìíní orí 15, kí ni àwa tún mọ̀? Kọ́ríńtì kìíní orí 15, ẹsẹ̀ 62 rẹ̀. 1 Corinthians 15:58. What do we know? Kí la wá mọ̀? Àwa mọ̀ pé a ní ìyà nípẹ̀kun. Àwa mọ̀ pé a ó jí wa dìde. Àwa mọ̀ pé a ní ilé lọ́run. Àwa mọ̀ pé yóò farahàn. Pé ìfarahàn rẹ̀ yìí yóò sì jẹ́ káwa náà ṣe kí ni o, kádàbí rẹ̀. Àwa mọ̀ pé gbogbo ohun tá à ń ṣe láyé yìí kì í ṣe lásán, ó lérè. Kọ́ríńtì kìíní orí 15, ẹsẹ̀ 62. Ó ní nítorí náà ẹ̀yin ará mi olùfẹ́, ẹ máa dúró ṣinṣin láì yẹsẹ̀, kí ẹ sì pọ̀ sí ní iṣẹ́ Olúwa nígbà gbogbo. Níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé iṣẹ́ yín kì í ṣe asán nínú Olúwa. Ohunkóhun tá a bá ṣe fún Olúwa kì í ṣe asán. Tó bá ń wàásù ìrere kò já sásán. Tó bá ń wàásù fáwọn iṣẹ́ ìránṣẹ́ kò já sásán. Tó bá ń ṣiṣẹ́ nínú ìjọ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ kò í ṣasán, gbogbo ẹ̀ ló lérè. Ó ní ká dúró ṣinṣin, ó ní láì yẹsẹ̀, ó ní ká sì máa pọ̀ sí nínú iṣẹ́ rere yẹn ni. Iṣẹ́ rere wo ló ń ṣe tí wọn ò kí ọ kú iṣẹ́? Máa ṣe lọ. Iṣẹ́ rere wo ló ń ṣe tí wọ́n ti wọ̀ pé o mọ̀ tó ń ṣe?
máa ṣe lọ. Ó lérè. Kí mo lọ ní ó ní èrè. Èrè tó sì ní yìí torí pé èèyàn ò lè bọ́lọ́run ṣòwò kó pàdánù ni. Ǹjẹ́ o jẹ́ àjèrè ọkàn? Ǹjẹ́ o jẹ́ oníwàásù? Ǹjẹ́ o jẹ́ ẹnìkan tó ń fi ìtara ṣiṣẹ́ fún Ọlọ́run? Táwọn yẹn sì ti wò ó pé ó ṣáà ń lọ náà ni. Ó kàn ṣáà lọ. Èrè ń bẹ fún ọ. Èrè gidi. Pé a ò lè ṣe lásán láéláé. Ohun tí èèyàn bá ṣe fún Olúwa kò ṣe lásán. Ọ̀rẹ́ mi kan mo sọ fún pé ó wá sí mi lọ́kàn pé o nílò láti ran arábìnrin kan lọ́wọ́. Ó wò mí bẹ́ẹ̀ ni. Tó bá bí òun ràn lọ́wọ́, tí ó bá ti wá sọ́dọ̀ òun ò ní ràn lọ́wọ́. Mo ní àfi tó bá jẹ́ pé mò ń sọ̀rọ̀ nípa ẹran ara ló kù. Mo ní ṣùgbọ́n mo gbàgbọ́ nínú ọkàn mi pé ohun tó Olúwa fẹ́ kí n sọ fún ọ nù. Èmi èsì ìrìnà mi èsì wòlíì. Yọkàn bó ṣe pè mí nìyẹn lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì tí mo sọ̀rọ̀ náà pé ó dàbí pé ẹ̀ ń lọ gbàdúrà lòdì sí mi. Mo ní rárá. Wọ́n lè má yìn ọ́, wọ́n lè má kí ọ kú iṣẹ́, wọ́n lè má sọ pé o ṣe dáadáa tó. In tó gbọ́dọ̀ mọ̀ tó fi tẹ̀síwájú òun náà ni pé o ò lè ṣe nǹkan kan nínú Olúwa kó jásán. Èrè ń bẹ fún ọ. Èrè gidi, èrè tó dára, èrè tó kún tí ó mú ayọ̀ rẹ kún. Kí ni àwa mọ̀? Pa ní ìyà nípẹ̀kun tá a bá ti gba Jésù gbọ́. Kí ni àwa mọ̀? Wípé a ó jíǹde pẹ̀lú rẹ̀ torí pé Ọlọ́run ti jí dìde. Kí ni àwa mọ̀? Wípé a ní ilé lọ́run tí ilé ayé ìbá wó. Kí ni àwa mọ̀? Àwa mọ̀ pé Jésù yóò farahàn láti wá mú wa lọ, àwa náà wà dàbí rẹ̀. Kí ni àwa mọ̀? Gbogbo iṣẹ́ ìsìn wa pátá. Ṣé a mọ̀ pé gbogbo ohun tí ó jí wa dìde yẹn kì í ṣe iṣẹ́ ìsìn? Ṣé a mọ̀ pé gbogbo ohun tí ó fún wa ní ìyà nípẹ̀kun kì í ṣe iṣẹ́ ìsìn? Ṣùgbọ́n àwọn iṣẹ́ ìsìn tàwa ń ṣe ó ní èrè tiẹ̀. Èrè náà sì ga púpọ̀ tí a bá lè ṣe tọkàntọkàn. Àwa mọ̀. Ǹjẹ́ ìwọ mọ̀ pé ó jíǹde bí? Ǹjẹ́ ìwọ tí ẹ mọ̀ pé ó ní ìyà nípẹ̀kun? Jẹ́ ràn ọ́ lọ́wọ́ lónìí. Gbogbo àjíǹde wípé ara wa yìí, wípé bó ti ẹ̀ kú, wípé á jí wa dìde yìí. Gbogbo ìyà nípẹ̀kun dé yìí nínú ẹnìkan péré ló wà, nínú Jésù Kristi. Ìwọ náà gba Jésù lólùgbàlà rẹ lónìí. Bí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kó má bàa ṣègbé, gbọ́ kó lè ní ìyà nípẹ̀kun, gba Jésù lólùgbàlà lónìí sẹ́ẹ̀. O nílò rẹ̀, bàbá mi. Ẹ nílò rẹ̀, màmá mi. Ẹ nílò rẹ̀, arákùnrin mi. Ẹ nílò rẹ̀, arábìnrin mi. Ẹ̀yin ọmọdé, ẹ nílò rẹ̀. Tẹ́ni tó bá ti ní Jésù, ohun tá a mọ̀ rí. Gbogbo iṣẹ́ ìsìn wa kò lè já sásán láéláé. Ǹjẹ́ o tiẹ̀ mọ̀ pé o nílé lọ́run? Ṣé o fẹ́ mọ̀? Tó bá mọ̀ pé Jésù sọ́kàn rẹ̀. Ẹni tó bá fẹ́ mọ̀ gbọ́dọ̀ mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ lòun. Pé nítorí ẹ̀ṣẹ̀ òun jẹ̀bi ikú ọ̀run àpáàdì. Bọ̀ Jésù kú asín ó jìde nítorí tòun. Pé ẹnikẹ́ni tó bá sì ti ké pe orúkọ Olúwa la ó gbàlà. Ǹjẹ́ o ké pe orúkọ Olúwa lákòókò ìbí? Pé sọ́kàn rẹ̀ pé Jésù ṣàánú mi. Ẹlẹ́ṣẹ̀ ni mí, mo jẹ̀bi ikú ọ̀run àpáàdì. Jésù jọ̀ọ́ wá sínú ọkàn mi kí o sì gbà mí là. Mo gbà ọ́ gẹ́gẹ́ bí olùgbàlà ọkàn mi. Ìwọ nìkan ni mo gbẹ́kẹ̀lé. Ògo ni forúkọ mímọ́ rẹ̀. Jésù Olúwa wa. Àmín. Ṣé o ti pe Jésù ọkàn rẹ? Ó ní ẹ̀yin kejì tí mo fẹ́ gbàdúrà fún. Ẹ̀yin tẹ́ ti rẹ̀wẹ̀sì nítorí pé ẹ rò pé ẹ̀ ń ṣe lásán ni. Ẹ díjú yín ká jọ gbàdúrà papọ̀. Olúwa a dúpẹ́ fún àwọn èèyàn wọ̀nyí tí ọkàn wọn ti rẹ̀wẹ̀sì. Mo gbàdúrà pé kí ẹ lè rú wọn sókè nípasẹ̀ òtítọ́ ọ̀rọ̀ yìí pé wọn ò ṣe ohunkóhun tí wọ́n bá ń ṣe fún yín lásán. Kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣe ohun tó dára yìí fún Kristi lẹ́ẹ̀kan sí i. Kí wọ́n máa ṣiṣẹ́ Olúwa láì wo ènìyàn kankan. Ẹ ṣé torí pé ó ṣe léyìí fún wa. Jésù Olúwa wa. Àmín. Mo fẹ́ gbà ọ́ níyànjú sí i tó bá lè bá mi sọ̀rọ̀
tàbí àwọn arákùnrin mi tí wọ́n lè gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí lórí 070 38 08 56 52 070 38 08 56 52 tàbí 070 87 68 21 22 gbogbo ẹni wọ́n ti fi sí ojú móhùnmáwòrán wa 070 87 68 21 22 tàbí WhatsApp ní 070 55 30 74 92. Tẹ́ bá nílò láti wo ọ̀rọ̀ ilé ẹ̀kan sí ẹ lọ wò ní lórí YouTube wa Grace for Change. Kẹ́ wò ẹ bá ti rí àwòrán mi níbẹ̀ ní kẹ́tẹ́ kí ẹ sì rí dájú pé ẹ ń tẹ̀lé ní gbogbo ọjọ́ mẹ́jọ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Mo gbàgbọ́ pé àwọn ọ̀rọ̀ Ọlọ́run yìí yóò máa tún ràn yín lọ́wọ́. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí wa. Olúwa yóò máa bùkún yín ní orúkọ Jésù. Òun ni a gbàdúrà. Àmín. Ó dàbọ̀. Oore